الرحمن الرحيم. àwọn èèyàn pọ̀ Maka ń jó ní ọ̀kọ́lọ́hún tó rán Muhammad. sallallahu alayhi wa sallam. àìtó eyín kálá àdáwọ́ bò. Allah. Ànábì tó kó Maka ó tún lọ jíṣẹ́ nílùú tí èsì mi bàbá rẹ̀. sallallahu alayhi. ó tún dé Madina ó tún gbalẹ̀ mbẹ́. ẹ̀ńtọ́lọ́n bá ti fún ní mọ́lẹ̀ kódà bó wo ko yóò gbà mọ́lẹ̀ mbẹ́. muhammadun ashraful arabi wal ajami. àìlè ìjà ni tábà mi ò débi. muhammadun khairu man yamshi ala qadam. wàhálà ló ń wo bọ̀ gbé oníkòsáyè fún bó ṣe gángan rí imú rẹ̀ kò ní dúró mẹ́. Allah. kì í sọ ọmọ Ìlọrin kì í sọ ọmọ bọ́lá alẹ́ Muhammad. sallallahu alayhi wa sallam. alimari wa esu yu jadu lamini esu yu ladu Allah. wa mini esu yesibutu lamini esu yembutu. Allah. ìtàn pèlú ọmọ èèyàn mini esu yu jadu ni ibi tá a bá ti bá a ní kó máa jẹ yẹn bẹ́ẹ̀ lamini esu yu ladu kì í ṣe pé olùbàbà mi ni mo gbọ́dọ̀ dúró sí. Allah. wa mini esu yesibutu lamini esu yembutu ibi téèyàn bá dúró báyìí pé wọ́n bá a báyìí kásì máa bá a téèyàn. Allah. kìí ṣe pé mini esu yembutu pé ó dìgbà tó bá délé wọn kó tó rọlá sí. Allah. rárá o bí kí n sọ pé tí n bá sí lágbàjì yìí lè yan gbogbo mo ti lè yan. Ya Allah. mo lè lọ mo yí gbèsè wọn bá yà rẹ lé Ya Allah. kó bí orí. Allah. kódà mo tún yan Maka láàrin àwọn afáàlálá mẹ Ọlọ́run ló gbà fún àfáàsọ ìmọ̀ ni mo sọ̀rọ̀ rẹ̀ lọ. Allah. níjọ́ tí mo sì ti rí pé àmì Ọlọ́run ni àfáà yìí níjọ́ tí àfáàsọ ìmọ̀ àti Al-Miskin ti pàdé báyìí. Allah. Adama Allahu hayatahu. oníkìjì pa ẹ bá ń ṣe lẹ́ẹ̀kan sí. Adama Allahu hayatahu. ìyẹn ti ẹ̀fẹ́ ìyẹn kọ̀ Ọlọ́run àdámà àyàtà rẹ̀ torí pé ọbẹ̀ ẹ̀sìn jẹ́ Allah. ń tún súnà sí ni. Ya Allah. ìyẹn lè máa bínú òun kìjì pa o òfẹ́ bí máa rí ni. tí wọ́n tún jọ sọ̀rọ̀ tí àfa wa ń sọ fún sèṣùlẹ̀mánu pé èèyàn ni ọ́ Allah. bẹ́ẹ̀ bá sì bínú rẹ̀ kò ní tó èèyàn. Allah. ọlọ́njẹ́ mi yóò gùn. Amiina. ẹ wá rí àwọn ọmọ kéékèèké àtàwọn ẹgbẹ́ mi tá a jọ wà ń bí lálẹ́ yìí kò sẹ́ni tí ò tí ì mọ ìtàn Lailatul Qadri Allah. ìyẹn kọ́ lè ń bá wa lálẹ́ yìí ẹ bá fẹ́ wá mọ wá tàn sàmúnà gáàsì lọ fọkàn mi ò mọ wá jagun ní alibisari gangan gbogbo eléyìí mi ò bá yín wá. ìyàwó rẹ̀ gẹrun rẹ̀. èyí tẹ̀mí bá wá lálẹ́ yìí ni ọ̀rọ̀ àwọn tán ní ká mọ̀ kúnlẹ̀ fún bímọ. Allah. bẹ́ẹ̀ ni mo dẹ̀ kó tìrà wá fún ni bẹ́ẹ̀ ni nǹkan kí nǹkan lẹ̀ ń gbé kí ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ẹ ti mọ̀ tán. àbàyà yìí má sì tún pọ̀ gan tó yàtọ̀ sí sọ ìrí. sọ ìrí. má sì tún kù gan tó yàtọ̀ falẹ̀ fi bàtà fẹ́lò. ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. bẹ́ẹ̀ni ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ sí sọ ìrí. ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ falẹ̀ fi bàtà sá. ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ sí sọ ìrí. ìmọ̀ sì tún kù gan ìmọ̀ sì tún pọ̀ gan ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. ẹ má sọ pé ẹ ti kéwù ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. bẹ́ẹ̀ni ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ sí sọ̀hìrì. ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ sí sàìrí. ṣùgbọ́n ìmọ̀ sì tún pọ̀ gan. ìmọ̀ sì tún pọ̀ gan. ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀
sálẹ̀ fi bàtà sá. ẹ má sọ pé ẹ ti kéwù ẹ ti gbọ́n ẹ ti mọ̀ sá. bẹ́ẹ̀ni ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sí sàìrè. ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. ọ̀sùn ìmẹ́n. akramakumullah. àwọn wèrè yẹn ti gbàgbóró wọn ti ń bàtà àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Allah. mo ti ń fínísì wọn wẹ́rẹ́wẹ́rẹ́ jàbàtà òun ti wọgbó lọ ń tiẹ̀. Insha Allah. ẹ má sọ pé ẹ ti kéwù ẹ ti gbọ́n. ẹ ti mọ̀ tán. bẹ́ẹ̀ni. ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sí sàìrì o. ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. wọ́n sọ fún ọjọ́ ni mo ní àjọ wà ń bẹ̀ nìyẹn. ọlọ́run wá ṣe ọlọ́run rẹ̀ di máa yẹ ẹ̀ mọ̀ kankan ẹ̀ mọ̀ kíw kankan ẹ̀ mọ̀ kankan ẹ̀ olódo ni wọ́n ní kọ́ ọmọ kunlẹ̀ fún ìyá ẹ̀ mbọ́lẹ̀ ti rí i mbọ́lẹ̀ ti rí i wọ́n ní mo fẹ́ tìrìtì lálẹ́ yìí wọ́n ní àti mo sọ pé bídíà ni ntí ń jẹ́ bídíà ẹ̀yin ya wa tán sọ lẹ́nu wọn ni àdádálẹ̀ nǹkan tá nàbí ò ṣe téèyàn ṣe. Allah. nta nàbí ò ṣe tá n ṣe bẹ́ẹ̀ nú ẹ̀sìn. Allah. tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé a yẹ gbogbo ẹ̀ kó táyì náà sì ń ṣe ń kàrà lẹ̀ tó yẹ pé orí nta nàbí ò ṣe táwọn èèyàn bá ń ṣe lẹ́ ń pè ń bídíà tẹ́ni wọ́n torí ẹ̀ wọ̀ náà sí a jẹ́ pé yìí náà wọ̀ náà. Allah. ẹ má sọ pé. ẹ ti gbọ́ ẹ ti mọ̀ tán ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sí sàìrì o. ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. tọ́jú ń tẹ́ nàbí ń ṣe ní kẹlẹ́fẹ́ ṣe. sallallahu alayhi. ẹ ní gumato. Allah. anabi ò gun bẹ́ńsì. sallallahu alayhi wa sallam. anabi ò ta símẹ́ǹtì. Allah. bẹ́ẹ̀ anabi ò ta tí. ẹ má sọ pé ẹ ti kéwù ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. bẹ́ẹ̀ni. ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sí sàìrì o. ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. anabi ò àfà. akramakumullah. anabi ò wọ̀ṣù. kìí sì ṣiṣẹ́ sáṣọ. kéde kó yẹ sọ. bẹ́ẹ̀ni ẹ bá fẹ́ kọ́ṣẹ́ ànábì bàtà rọ́bà jọ̀hún ni ẹ bàtà bá rọ́bà wọ̀. jọ̀hún ni. bàtà wọ́n gbé sórí Facebook. bẹ́ẹ̀ni bàtà táyà bàtà táyà lànàbí ń wọ̀. kẹsì máa wọṣọ aláwọ̀. anabi ò bá wọn gun mọ́tò gangan láyé kò sì wọ pléènì. Allah. torí ẹ̀ ń sọ yìí pé gbogbo tí bá ní Israẹli ṣe ẹ̀ ní lò tó rà anabi ò lò anabi ò wọ pléènì. bẹ́ẹ̀ni ẹ bá máa gun ẹṣin ni àbí kẹ́tẹ́kẹ́tẹ́ gbogbo ntá nàbí ò ṣe tá à ń ṣe nínú ẹ̀sìn yín kala lẹ́yìn. Allah. tó sì ṣe pé yìí náà sì ń ṣe. bẹ́ẹ̀ni wọ́n tún wá ní al-isbal kẹ́wù yẹn ó balẹ̀ kí ṣòkòtò ó balẹ̀ wọ́n ní bídíà ni kọ́lá àwọn lẹ́yìn ó tún wọ́n náà sí. wọ́n ń pinnu fún yàrá ya wọn ni. Allah. àwọn náà ti mẹgbẹ́ ara wọn mo kọrin kan fún mo ní ọmọ Àjànàkú tí ń ré kọjá lọ. ń ré kọjá lọ. tọ́kí ọ̀rọ̀ ìmọ̀ ni ẹ fi sílẹ̀. ẹ filẹ̀. àbáyọ sọ̀rọ̀ owó àmọ́ ọ̀rọ̀ ìmọ̀ tọ́mọ àgbẹ̀ wa ń fi irú ẹ̀ ṣeré. irú ẹ̀ ṣeré. bàbá tó bí kò jẹ́ dánwó ẹ̀ wò. kò jẹ́ dánwó ẹ̀ wò. ṣéwù làbíbù ju bàbá yìí lọ. bàbá yìí lọ. tẹ̀gàn kọ́ bàbá ju bàbá lọ. ọmọ Àjànàkú. tó rere lọ tọ́mọ àgbẹ̀ wa ń fi irú ẹ̀ ṣeré. bàbá tó bí kò jẹ́ dánwó ẹ̀ wò. ṣéwù làbíbù ju bàbá yìí lọ. tẹ̀gàn kọ́ bàbá ju bàbá lọ. ọmọ Àjànàkú ré kọjá lọ. ré kọjá lọ. ọmọ àgbẹ̀ wa ń fi irú ẹ̀ ṣe. ṣeré. bàbá tó bí kò jẹ́ dàrú. bàbá tó bí kò jẹ́ dàrú ẹ̀ wò. bàbá jàbàtà. kò jẹ́ dàrú ẹ̀ wò. bàbá súnà. kò jẹ́ dàrú ẹ̀ wò. ṣéwù làbíbù ju bàbá yìí lọ. tẹ̀kọ̀kọ̀ bàbá ju bàbá. ọmọ Àjànàkú tó ń ṣeré lọ. tọ́mọ àgbẹ̀ wá ń fi irú ẹ̀ ṣeré. bàbá tó bí kò jẹ́ dàrú ẹ̀ wò. ṣéwù làbíbù ju àfáì lọ. tẹ̀kọ̀kọ̀. àjọ kò sí náà nìyẹn. Allah. ẹ̀yin lẹ́ bàtà àwọn ọmọ kéèké yìí jẹ́ pé wọn ò ní wà lìjẹ́ náà torí pé n tẹ́ fẹ́ ṣe ni pé wọn ò ní wà lìjẹ́ náà
anabi tini jannatukum tata aqdami ummahatikum Allah. anabi ni aljanna yẹn abẹ gidisa àwọn òbí ló wà tẹ́ bá ti fira rẹ̀ ẹ wọ ne direct Allah. bẹ́ẹ̀ bá ní kí ẹ má kulẹ̀ fún yàrá yẹn o fẹ́ mú wọn náà nìyẹn àwọn rẹ̀ nígbà fún wọn ẹ wọ aljanna. Allah. o gba àwọn ọmọ kékeré lóbìnrin ni wọ́n ti so igi fún àwọn ọkọlọ́kọ bẹ́ẹ̀ni. láì gbà yẹn dá wọn anabi ní fáwọn kì í hu nàbí isni ali inna bẹ́ẹ̀ni. anabi ní ẹ fi àkùrán ní ẹ fi àwọn ọmọbìnrin yẹn pẹ̀lú yẹn dá àwọn bàbá wọn àti ìyá wọn bẹ́ẹ̀ni. ẹ̀yin wá ń so igi ọmọlọ́mọ fúnra yín láàrin ara yín láì mọ̀ sí bàbá àti ìyá yẹn sanabi sẹ́rú ẹ̀ La ilaha o ní dáa fún yín láyé wọ́n sọ fún ọ kí tó ti yá nísìn wọ́n mọ̀ jìyà kí nísìn ni bẹ́ẹ̀ni. ayé Madina ẹ máa ní tiwa ní ọ̀dọ̀ yín wọ́n máa kó ogun wa á lu ara wa bí wèrè. ọmọ àjànàkú. ọmọ àgbẹ̀ wá ń fi irú ẹ̀ ṣeré. bàbá tóbi kò jẹ́ dẹ́rù ẹ̀ wo. ṣèwúlà bí bójú bàbá yín lọ. tẹ́kànkàn bàbá ju bàbá lọ. tẹ́ ẹ bá pọ̀ ní Saudi délẹ̀ yìí èmi nìkan máa finish yín. bẹ́ẹ̀ni. because al-ilmu yu'la wala yu'la alayhi. Allah. nítorí mú yàn dún gbọ́dọ̀ yìí tí yóò stand by kì í sóògùn ìmọ̀ni Allah. bàrókọ́ ẹ wá wàrà mi ìmọ̀ni mo confam máa bọ̀ wá báyìí máa sọ tiẹ̀ kí n sọ tèmi má jà arọ́ọ̀ṣì ó rí i pé ọ̀dùnmọ̀ kéwù nísìn. Insha Allah. irọ́ ni ń pa fún yín irọ́ ni wọ́n ń pa fún yín wàláhì làásìmì irọ́ ni ń pa fún yín irọ́ gidi ni ń pa fún yín wọ́n ń gbowó oṣù lọ́hùn bẹ́ẹ̀ni. wọ́n ń fún ọ lọ́wọ́ oṣù gbogbo tán ṣe wọn ṣe lásán wọ́n sì ń ṣe yahoo. yahoo ni wọ́n ń ṣe yahoo plus o lè nù plus ń sáré kù náà bẹ́ẹ̀ni. àwọn kan bá mi ó lóun ṣe yahoo mo ní yahoo bíbó oní plus mi ò sì jáde fún ọ because tó bá di káwọn ọlọ́kà bá mú ọ ó lò láfa kàtí sóògùn fún ọ mọ́ lọ yahoo plus ní ń ṣe. Allah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه. قضى ربك ألا تعبدوا إلا إياه. وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر بني أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. mà túmọ̀ kọ̀dọ́ ni Ọlọ́run ni mo ti parí ẹ̀mí rẹ̀ yìí mọ́. قضى ربك. àdúrà lè yí kọ̀dárù àdúrà lè yí kádàrà àmọ́ àdúrà kò lè yí kọ̀dọ́wù wọ́n ti ṣe ọ́ léyàn kúkúrú ò lè ga mọ́. قضى ربك. kọ̀dọ́wù nìyẹn wọ́n ti ṣe ọ́ léyàn pa ò lè dúdú mọ́. قضى ربك. wọ́n ti dá ọ lóbìnrin ò lè lọ́kùnrin mọ́. قضى ربك. wọ́n ti ṣe ọ́ lọ́kùnrin ò lè lóbìnrin mọ́. قضى ربك. wọ́n ti ṣe ọ́ lè bó ò lè ní Yorùbá. قضى ربك. wọ́n ti ṣe ọ́ ní kó o máa jẹ́ Yorùbá àfin ò lè yíyàn dúdú. قضى ربك Allah ta'budu. إلا إياه Ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ sẹ́ni kankan àfi mi. وبالوالدين إحسانا. kò lo ìbádà fún ìyá àti bàbá ihsan ló lò fún wọn. الله. wa hunaka al-farqu bayna ihsani wa ibadati. bẹ́ẹ̀ni. yàtọ̀ ń bẹ láàrin ìbádà àti dáadáa. yẹ lágbájá èèyàn dáadáa ni lágbájá ó ní ìbádà tó o bá ní ìbádà tó o ní dáadáa o ní wà lìjẹ́ náà. الله. tó o bá ní ẹ̀sìn tó o níwà o ní wà lìjẹ́ náà. الله. ó máa rún kí lóòótọ́ ó dúró báyìí tó máa tẹ gbogbo gbèsè àwọn ìmọ̀lẹ̀ tó kà báyìí yóò tún máa déhùn lórí irun ọ̀dọ̀ bẹ́ẹ̀lẹ̀ mo ní àárẹ̀ wo ni ń ṣe léyìí
kásá sọ pé ẹ mọ kéwú òun lẹ ń ṣe kí ẹ tó kẹ́ fẹ́ sí lọ́hùn. Allah. ìsìn lọ́hùn làwọn ẹni àná ṣe wọn ò bá ọ̀rọ̀ àmọ́ kéwú kiri náà ni àbá Abíọ́lá sọ yìí o bá àmọ́ náà wù mo mọ lọ́hùn o bá àmọ́ kọ́ ọ̀kẹ́ mi ti mọ lọ́hùn àmọ́ nkọ́ni kálábàájì wa gbẹkẹ́wù mi tí mo ké o máa tó nǹkan. o máa tó nǹkan. àfa wa àgbà àlà. rahimahullah. ọmọ kí ọba wa ní àyígbà mi lọ́fà. rahimahullah. àwọn náà máa ń kọrin yẹn láyìígbà mi pé kéwù mi tí mo ké o máa tó nǹkan. o máa tó nǹkan. mo ké kúlẹ̀ àwùzù ayẹyẹ mi. kéwù mi tí mo ké o máa tó nǹkan. mo ké kúlẹ̀ àwùzù ayẹyẹ mi. kéwù mi tí mo ké o máa tó nǹkan. mo ké kúlẹ̀ àwùzù òsì òyẹ mi. kéwù mi tí mo ké kó máa tó nǹkan. mo ké kúlẹ̀ àwùzù ayẹyẹ mi. bẹ́ẹ̀ o mọ odidi Kùránì tó wá tẹ́ mọ Fátíà nìkan tó so ti tán. ibi ká ti kírun ni. ẹ wá sọ ẹ̀sìn di pé gbígbà tí gbogbo wa nísìnyí àti ẹ̀ mọ nǹkan kan tá à ń ṣe mọ́. ẹ ń kó ti Saudi bọ̀ wá sí ibi. irọ́ ẹ gbẹdúró ní etí òkun lọ́hùn ẹ bá ti ń bọ̀ tẹ́tí dé etí òkun ẹ sọ sọ́sà kàn bọ̀ wálé torí àwọn táwọn bẹ́ẹ̀ bí àgbà nàdá tẹ́ ẹ bá ní gba ti wá sí mọ́ àmọ́ nínú yín kí ni wọ́n ní wọ́n ń kọ̀ọ̀kan fún tani ìbàjá kan fún ìbàjá kan fún yóò kàn ń gbẹ̀lú kan fún ó ṣeun wà ń bẹ̀ ẹnì kan máa da àdábò ọ̀ ẹkúnlẹ̀ kí n sóògùn ẹ̀yin ò kí n lò kí gbẹ́ àwa ń lò ẹ̀yin elóde òsì àwa ń lò ó lẹ̀ ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ Allah ó ṣiṣẹ́ kí ni àwọn àti nà ń pàrọ̀ lórí ẹsẹ̀ Allahu Akbar jàre. Allahu Akbar. àwọn sọ ìmọ̀. akramakumullah qada rabbuka. níta yóò dùn ó sínú mọ́kọ́ wẹ́ẹ́ títí bídíà náà. akramakumullah. bídíà. albidia tẹ́lẹ̀ bidia bidia tu kọ̀bí àwa bidia tu hasana wa Allah. bidia tó tọwọ́ sàábẹ́ wa tẹ́gbẹ́ Umaru ló dá lẹ̀ aleyhi salatu wa salam. Umaru ló dá bidia yẹn lẹ̀ aka níwọ̀n bá kò lè gbà wá ní àsìkò tán láti pé kàkà tán àmọ́ àmú díẹ̀ ń bẹ̀ kẹfìrí bíi tó kù dé torí wọn ń tàn yín ni ọlọ́rọ̀ buka. Allah ta'budu illa iyyahu. bẹ́ẹ̀ni. wa bil walidayni ihsana. wa fi hadisi Umar radiyallahu anhu fi qiyam Ramadan Umar ló sọ̀rọ̀ yìí. àwọn anáfíà tá a yan tàràwíwù kí náà ń gbé ní Yorùbá náà asámú Umaru ló dalẹ̀ bẹ́ẹ̀ ni anabi òyìn Umaru ló dalẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ sọ pé àwọn tó ṣe bídíà ó wà wọ̀ náà ajá pé ẹ̀ sọ fún wa pé Umaru wọ̀ iná. Allah. torí jàbátá ní ká má kásámú ó sì ní ká má ṣe etikafu kankan ipe masalasi mẹ́ta náà tẹsẹ etikafu táwọn kúránì òde gbé wa bẹ àkùránì ni wọn jáàmù wa antum akifuna fil masajidi antum akifuna fil masajidi kẹ lọ takú sí masalasi kan kẹ ma kẹlẹ kúránì bẹ kẹ ma jáde masajidi ló ń wa jáàmù ni ọ̀hánilẹ́yìn masalasi Mẹ́kà Madina àti Kudus mẹ́ta yẹn ni wọ́n sọ rárá o pé òun ò lè ṣètì káwọn kankan mọ́sálásí kankan lẹ̀ yìí àfi tó ń ba lọ sún mọ́kà lókun ẹ dákun gbogbo àyílá lọ mọ́kà sáwọn. kó gbé pílẹ̀nì wá. kó gbé pílẹ̀nì wá kí bàbá rẹ̀ kó nínú símẹ́ǹtì tí bàbá rẹ̀ ń tà. bẹ́ẹ̀ni. bàbá ta símẹ́ǹtì òun ló dé Allahu Akbar ẹ̀yọ̀ ń bá nẹ́bí. sallallahu alayhi wa sallam. bàbá rẹ̀ ó ṣe wọn àbúrò lódodo bàbá rẹ̀ gbé sínú ọkọ̀ àlìjẹ́nnà ó sì bọ́lẹ̀ mbẹ́. Allah. Umaru ló dalẹ̀ ó ní ni'matul bid'atu asihi ni'matul bid'atu asihi
ni'matil bid'atu asi Umaru ní kí ló fi da tó irú bídíà tá a dálẹ̀ Allah. bídíà yìí da púpọ̀ ni'ma ọ̀ ọmọ tí jẹ́ ni'ma ni ó mà da pọ̀ Mandala. bid'atu asi al-bid'atu bid'atan bid'atun huda wa bid'atun dalal. Allah. Bídíà méjì ló wà ìtàn pé bídíà yìí yàrá ń gbọ́ ní Yorùbá àdádálẹ̀ ìtàn nàbí òṣèta àdálẹ̀ téèyàn bá dá rẹ̀ tí wọ́n lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ni kò ṣe é rí méjì wà ní ìkan bẹ téèyàn bá ṣe é tó lè múyàn sọnù ìkan bẹ téèyàn bá ṣe tí ó tún múyàn mọ ọ̀nà sí i. Allah. akọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà. Allah ta'budu illa iyyahu. bẹ́ẹ̀ni Wa bil walidayni ihsana. Wa bil walidayni ihsana. fama kana fi khilafi ma amara Allahu bihi wa rasuluhu Sallallahu فهو في عيس الذم والإنكار وما كان واقعا تحت عموم ما ندب الله إليه وعض عليه رسول أو رسوله فهو في حيز المدى بدعة ممدوحة بدعة مسمومة بدعة إن كتن يو دالة توما بويا سيبي إيه سيتي دارو لي لي أتين يو دالة توما ينبي من دلاري òfin kan kún kan. Allah. n tó ṣe yìí ó wúlò fẹ́ sìn. gbogbo nǹkan tá nàbí ò bá sí ẹ lè pé kò dáa wọ́n máa ń fi nǹkan kún kan ọmọ arílẹ̀ tó bá tún mú nǹkan kan kún kan tó dáa tó tún fi dáa sí. Bẹ́ẹ̀ni. asámú tá a máa ń kíhun nítorí tí mo lè pè tó yẹ yín nù asámú àbí sásárì ni. tọ bó sì sáré náà kò kẹ́ mi ogun tí wọ́n sá ń bẹ̀ kó sàṣà èyí ó sá mú kàn sí yóò tún mú. Aba Suleiman. Akramakumullah. Anabi wani man sanna sunnatan hasanatan kana lahu ajruha wa ajru man amila biha. Anabi ni ẹni yóò nù yín ẹ̀yọ̀ bá mi dáadáa. Sallallahu alayhi wa sallam. Tó bá dá ojú ọ̀nà kan lẹ̀ tójú ọ̀nà òun dẹ̀ dá. Falahu ajruha a máa sanlẹ̀ san rẹ̀. Allah. Anabi ló wí bẹ́ẹ̀ o. Sallallahu alayhi. Wa ajru man amila biha. Àwọn tó bá tún bá a ṣe tó dálẹ̀ yẹn wọ́n tún máa fún un ní kọmíṣà lórí wọn. Allah. Umaru ló dá tàrà wíwú lẹ̀ kí náà ń pè Yorùbá rẹ̀ Aṣamu. Anabi òkè ọkọ̀ lọ́rọ̀ bùkà. Allah ta'budu illa iyyahu. Bẹ́ẹ̀ni. Wa bil walidayni ihsana. Wa min asan naw'i qawlu Umara radiyallahu anhu ni'matul bid'atu hasihi. لما كانت من أفعال الخير وداخلة في أيس المدي سماء بدعة ومدعا لأن النبي لم يسنها لهم النبي نكاسم النبي داسم لفوا عمر لو داله عمر ده تو يسام نعمة البدعة آسي irú bídíà yìí máa dá o ẹ̀yin tó sọ pé ntànà ìbá ti ṣe kò dáa pé ẹ̀ ń bá ṣe ntànà ìbá ṣe yóò wọ̀ ná alẹ́ kí n sọ fún wa pé Umar wọ iná nìyẹn wọn ò ní Umar wọ náà ńgbà tán ní ẹ̀ ń bá ṣe nǹkan kan tá ànábì ò ṣe yóò wọ̀ ná adé pé Umar ẹ̀ ń tẹ́ ń sọ ni pé yóò wọ̀ ná Tọ́lọ́hun ló dalẹ̀. tó lóun dalẹ̀ ó tún wá tún kíra rẹ̀ pé ní imatil bid'atu àṣẹ ní bídíà yìí máa dá o. Allah. Ó kiri ẹ̀kú sọ tẹ́ ẹ̀ bá yìn mí mo nyira mi. Ẹni bá sì dá nǹkan lẹ̀ níyà tí ó pọ̀ jù. li'anna an-nabiyya lam yusanna alahum wa innama salla'a layali summa taraka'a Allah. wa lam yu'afis alayha. Allah. Ànábì sì bá wọn kí. Sallallahu alayhi wa sallam. sallaha innama sallaha Ànábì kò sanna rẹ̀ sunnatan lahum kò sọ fún wọn pé ẹ máa kí o Umaru dalẹ̀ Ànábì sì bá wọn kí. Sallallahu alayhi wa sallam. ẹ má sọ pé ẹ ti kéwú. Ẹ ti gbọ́n, ẹ ti mọ̀ tán. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ títún pọ̀ kan tó yàtọ̀ sí sọ ìlú o.
ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. anabi da sọ̀rọ̀ kan rẹ̀ báyìí báyìí dáadáa. sallallahu alayhi wa sallam. anabi ni alaykum bi sunnati wa sunnatu khulafa'ir rashidin min ba'di wa qawlu iqtadu bil ladhina min ba'di abi bakr wa umar wa ala hadha ta'wil yahmilu al hadith al akhar kullu muhdathatin bid'ah inma yuridu ma khalafa usul al shar'iyya. anabi ni ó dọwọ́ yín sallallahu alayhi. ó dọwọ́ yín pẹ̀lú sunna mi anabi muhammad sallallahu alayhi wa sallam. wa sunnatu khulafa ir-rashidin àti ojú ọ̀nà táwọn àlífà tí mo fi kalẹ̀ fún yín tí n bá lọ tán tán bá tún da kalẹ̀ fún yín. wáyé tẹ́ fún mi sọ pé intanẹ́tì gbàdé tí yóò bá ti ṣe ẹni tó bá ti ṣe yóò wọ iná. àbá Suleiman. akramakumullah. ẹ má sọ pé ẹ ti kéwú sẹ́. ẹ ti gbọ́ ẹ ti mọ̀ tán. Jabata. ìmọ̀ ti tún gbọ̀ngàn tó yàtọ̀ sísá ìrì o. ìmọ̀ ti tún gbọ̀ngàn tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. n gbẹ́ kó wọn náà pọ̀ ládùúgbò yàrá. bẹ́ẹ̀ni ẹ̀ tó wá bí dànù kó jáde. kó jáde lálẹ́ yìí bàbá kọ ìyá. kọ́mọ bọ̀. gbogbo tí n bá lọ tán tẹ́ bá ti kùn ajẹ́ pé ojo ni. bẹ́ẹ̀ni. ní ẹ̀ mọ kankan yín tẹ́ ń fi ìwé ka kéwù. bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ́ ń lọ ń fọ sítáàtì ìwé ní kàfé. ẹ̀gbọ́n tẹ́ nìkan kọ ní orí gọ́gù ẹ̀ wá ń kà ẹ̀ wá fi wí àwọn tẹ́ pé rọ ìmọ̀ ni wọ́n náà rọ̀ sínú àpótí tiwa. rọ gọ́gù làwọn máa bi léèrè. tí wọn ò bómi là. nígbà tí íńtánẹ́ẹ̀tì ò tí ì dé ẹ̀ lákùnrin láti ní kéwù. bẹ́ẹ̀ni. àwọn táwọn ń da lóde sí ọpọlọ ẹ àfihàn yín wa rainbow sí ni ọkọdọrọ buka. Allah tabudu illa iyyahu. bẹ́ẹ̀ni. wa bil walidayni ihsana. bídíà ó ní lúgà ó sì ní sílá. Allah. tá a bá tú bídíà tù àdádálẹ̀ lùgátà lẹ́yìn máa gbé gbà pé bẹ́ẹ̀yàn bá ṣe nǹkan tá a nábì òṣèlú wọ̀ náà àmọ́ ìsìláhìyù rẹ̀ ń kọ́ ìpanupọ̀ àwọn àfa lórí ẹ̀ tá a bá tu ní lùgátà lẹ́ ń tu lédè lẹ́ ń tu ẹ̀ ń tu lédè ni ẹ̀ tu ní ìsìláhìyù ẹ̀ ń bá tu ní èdè tó ti ń lúgà yóò wá jẹ́ pé wọ́n wá kí n máa ṣọ́ọ̀tì ní Yorùbá a jẹ́ pé ń tọ̀ ń sọ pé ànábì ò mọ nǹkan ṣe dáadáa ẹ bá tún ṣe nǹkan àmì ìta ànábì ò ṣe alẹ́gbọ́dọ̀ wọn sọ fún wa kí ànábì ò mọ nǹkan ṣe tó wọ́n dẹ̀ ti sọ fún pé al-yawma akmaltu lakum dinakum. wa atmamtu alaykum ni'mati. bẹ́ẹ̀ni. wa raditu lakum islama dinan. àbá Suleiman. akramakumullah. mo fẹ́ kó omi bí díẹ̀ díẹ̀. yakumullah. nítorí ó sì bò mí mo yà síbẹ̀ yẹn díẹ̀ ni. mi tẹ̀ fẹ́ ni ká má jẹ tuwo ma. tó rà nàbí ò jẹ tuwo. bẹ́ẹ̀ni kò sì jẹ gbẹ̀gìrì àtẹwédú kò sí gbẹ̀gìrì àtẹwédú láyé. àwọn náà máa ń fa láàrin ara wọn pé laysa kullu bid'atin dalalah. Allah. olórí ibú ọmọ yẹn ibi tó ń bẹ́sì lónìí pé kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar. àwọn tó kù dẹ̀ ń bàjá pé laysa kullu bid'atin dalalah. Allah. nǹkan mi bẹ téèyàn dálẹ̀ tó sì dá bẹ́ẹ̀ni. anabi ó sì sẹ́rí. kó má lo close up mọ́. aba Suleiman. bẹ́ẹ̀ni o gbọ́dọ̀ fi close up fọnù mọ́. wal marja wal maskuru nara bid'atan takunu fil akida bid'a wà nù akida wa fil ibada wà nù ibada wa fil mu'amala wal akhlaq nínú àjọṣe bídíà ó wà nù àjọṣe bídíà ó wà nù àkídà bídíà ó wà nù ìbádà yín dẹ̀ sọ gbẹ fún yín. Allah. ẹ gbọ́dọ̀ tó bí dáadáa. Allahu akbar. wa anna af'ala rasul sallallahu alayhi wa sallam wa huwa lahu uswatul hasana. Allah. téèyàn bá kọ́ ṣe ń ta nàbí bá ṣe èèyàn kọ́ ṣe ń tó dànù laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allah wal yawmal akhir
وذكر الله كبيرا. àtúwádùn kúlù sunnatun tutba'u wujuban wa nadban gbogbo àwọn nǹkan tá ànábì ò ṣe tí a sì kà pé ó wà nínú ìbádà àti àkàlàkù yìí sáà lè ka gbogbo ẹ̀kún súnà ó wà mú wa aw la tu'addu kulluha min asalfẹ́ wa amma tarkuhu an nata'assa bihi fihi sáà lè kọ́sẹ̀ ànábì ń bẹ̀ pé ká má ṣe ńgbà tí ò ṣe awla àbí káwa máa ṣe wàdúrí bàtà amsilatun bi kasiril hadith anil bid'a fiha kal ahsan al awwal li salatul jumu'ah irun tá máa ń pè lákọ̀ọ́kọ́ ká tó kírun jímọ̀ yẹn irun àfikalẹ̀ yẹn ànábì yẹn pè. ànábì yẹn pè gbogbo ilẹ̀ sì máa ṣe ajẹ́kẹ́ yẹn náà wọ̀ náà. الله قد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. I dey for you. I'm waiting for you. I'm waiting for them. Tán bá pọ̀ ní o, Pasuma ní ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá o. Ẹ̀dẹ̀ nǹkan. Ẹ̀yọ̀ ń bá Nábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Wallahi. Alhamdulillah. Rabbil alamin. Àwọn òṣìnà adúpẹ́ ìsìlámù lẹ̀sìn tiwa. Àwa òṣìnà adúpẹ́ ìsìlámù lẹ̀sìn tiwa. Àwọn òṣìnà adúpẹ́ ìsìlámù lẹ̀sìn tiwa. Àwa òṣìnà adúpẹ́ ìsìlámù lẹ̀sìn tiwa. Aṣọ ìmọ̀ akramakumullah. Ntí mo dúpẹ́ sí ni pé kèé tó bá kó wá àwọn olórí burúkú yìí ní Islam bá dé sí. Ẹnìkan kan ò ní kírun láyé. Ayé ti bọ́ǹbù. Ẹnìkan kan ò ní kírun láyé o. Ọlọ́run máa tó ràn nábì wá ni o. Sallallahu alayhi. Ẹni tí ò ní fa nǹkan lé fún yín. Aláàánú yín kò ní sọ pé àfi kẹ́ ẹ fi kókósẹ̀ kan kókósẹ̀. Kò ní sọ pé àfi kẹ́ ẹ gé sókòtò sókè. Tìrìkọ́tà wèrè tó ń wọ kíbi. O bọ́ fídì ṣe bí kí ló kọ́ súnmọ́ yín bí kí ló ń pè sédíọ̀mù. Kọ̀lọ̀ gbá bọ́ọ̀lù. Yín sọ gbẹ fún yín nísìnyí irọ́ ló ń pa fún yín. Ntọ́sírí wọn àwọn èmi máa tó dánú wọn tí mo lè tọ́ka fún yín torí pé gbogbo nǹkan náà kọ́ ni ò da bẹ́ẹ̀ni mo lè tọ́ka àwọn tó dánú wọn fún yín ààyè ògbà mi láti sọ lónìí mi ò tiẹ̀ fẹ́ tọ́ka kankan lọ́wọ́lọ́wọ́ ìyá ìjọ sọ̀rọ̀ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ni kí ká kọ́kọ́ bọ́ǹbù ara wa náà gbogbo tí àtẹ̀yìn dànù yẹn àwa kó sílé ń sàṣìọ adìẹ lè yóò máa sá ọ. bẹ́ẹ̀ni. kí lè mọ̀ pé kò sí àṣírí nígbà tí anabi sọ̀rọ̀ náà fẹ́ gbé àga àbìrì kìsùn jọ ní. alayhi salatu wassalam. báńdì bẹ́ẹ̀ mọ̀ yín bọ̀ ní o. akramakumullah. ẹ̀yin ìyàwó ẹ má bínú pé àsìkò sàrí ti ń tó ẹ gbọ́ yìí náà lẹ́yìn kọ́lọ̀ ìyá tún gbọ́ mi. àmín. nígbà tí ẹnìkan lóun ó gbé àga wa kó kọ́bùlà à ń takò mímọ̀ kọ́ mi kà Suleiman sì máa ń dájọ́ nínú fọ́dà rẹ̀ 7 to 7 Allah. méjì àárọ̀ sí méjì alẹ́ ó ti pẹ́ jù obìnrin yóò kàn án la. Allah. wàkọ́ọ́lá alladhi indahu ilmu min al-kitab ẹni tóun máa sì rí tírà nínú àwọn àfa àwọn wòlíì ọlọ́run máa ń ràn ànábì ọlọ́run lọ́wọ́ wòlíì ọlọ́run lẹni alladhi indahu ilmu min al-kitab wòlíì kan ní ó lè ràn ànábì lọ́wọ́. Suleiman ò ní nǹkan tí ó fi gbé àga Balkis ó ti di ànábì ọlọ́run wòlíì sì ràn lọ́wọ́ àwọn àfa àtàn tẹ̀lé náà wọn kábínẹ̀tì rẹ̀ èmi lè gbé wa kọ́bùlà à ń tàdá ilé kàtọ́ fúnka kó o tó dídú kó o tó là wàláì ń bẹ̀rẹ̀ wọn àfa ń tẹ́lẹ̀ ṣe fún ọ tí gbogbo ń tó ń léwu ó nílò 30 days tó fi rí. fúrẹ́ẹ̀tù máa fúrẹ́ẹ̀tù wàkúlìtù máa wàjádà wàlláhu máa bá kọ́wù
innahu min Sulaymana ọ̀rọ̀ ògùn kọ́. wa innahu bismillahir rahmanir rahim. kí ló ń bẹ ní àgbàjì wàláhì làásìm ẹ̀mí mi kàn máa balẹ̀ ni pé tọ́ba sẹ́kẹ̀sẹ̀ tán wọ́n bá yìí rẹ̀ jẹ́ fún ọ. bẹ́ẹ̀ni. wàláhì billahi allazi la ilaha illa huwa bẹ́ẹ̀ bá fojú di àgbàjì kò ní ní ọ̀run gan. àwọn tíra ń bẹ tí wọ́n sàṣẹ ọrùn kò láyé ọrùn wọn sàárè ó tún rùn wájú ọlọ́run. Ya Allah. ọlọ́run ni tani bùtì yìí ẹ̀yà sùnmẹ́. Allah. akọ̀dọ̀rọ̀ buka. Allah ta'budu illa iyyahu. bẹ́ẹ̀ni. wa bil walidayni ihsana. ntọ́ bá máa lo ma kí n jẹ́ kó sá sí rí kí n jẹ́ kó sá ó rin àwọn afáǹkà kìíní wọn ò gbẹ àrin wọn kàkí wò wallahi làásìm kì í sọ̀rọ̀ orí eku orí ẹyẹ orí ìkíní kan alẹ́ sí indahu ilmu minal kitab ẹni yẹn ó sì ní kí àga Bìlíkísù dé nísinsìn ó sì dé àga Bìlíkísù ó tó dídí ìlú Allah. ìlú bẹ́lẹ́bẹ́rẹ́ tẹ́yìn ó wọnú ẹ̀ tẹ́yìn ó sọnù ó dẹ̀ wú tí gbòǹgbò lẹ́sẹ̀ kan náà nígbà tó gbé dé ó sì ń pàṣẹ pé ó yá ẹ̀yin àlùjànnú ẹ máa tún rinoveti tí ó fi dé tí ò ní mọ̀ kó òun ní ma. Allah. orí ibu àwọn ará Saudi gan tẹ́ ló ń bá àwọn gẹ́gẹ́ mọ̀ pé àṣírí ń bẹ náà dòní Saudi máa ń páyà pé ká máa mú tíra wọ̀lú àwọn kì í sọ̀rọ̀ tíra àlùjànnú kan rárá o kì í sọ̀rọ̀ àlùjànnú tíra ń bẹ tó tẹ́gẹ́ ayé Kùránì náà ni. Allah. Saudi máa ń pẹ́ wọ́n mọ̀ pé àwọn èèyàn ń tajà ti Kaaba láti gbé báwọn lọ́wọ́ wọ́n dẹ̀ mọ̀ kí n tó lè gbé wá tọ́bajọ́ kò ní haram àwọn kan wà àwọn jawas kan wà wọ́n mọ̀ lọ ní iwájú báyìí hajj wọ́n mọ̀ wo tó ń kà tó bá ti yàtọ̀ sí Kùránì tó gbé báyìí wọ́n arrest ẹ̀ ni. wọ́n mọ̀ ni. wọ́n gbà pé ẹ fẹ́ gbé Kaaba báwọn lọ́wọ́ ni because àwọn kan bẹ́ẹ̀ gbà kan wọ́n ti fẹ́ gbé Kaaba yẹn tán ti ń gbélé bọ̀ báyìí tán attempt àti gbé Kaaba lọ. Allah. kese wọn ọkẹ kọmọta sí níbẹ̀ wọ́n gbà pé àsìlọ tó lè gbé Kaaba Kùmẹ́yìnì ìkànnì àwọn àfáànù Islam tí máa ń jagun jò ní tẹ́ mọ́ Allah. ẹ wo yaadu pléènì àwọn Amẹ́ríkà tí ń sọnù tí wọ́n ò rí Allah. tí ń sọnù tí wọ́n àtẹ̀mtì àti bọ́ǹbù olúwa ó ní ẹ̀yìn tíra ní fi ń dá ọ̀kadà yá ẹ̀yìn ra ìkànnì àwọn ẹlẹ́ka kan tí ń bẹ sọ́mà kejì òun kà gbé lọ́dọ̀ yóò gbé pléènì mi. àṣírí bẹ́ẹ̀ náà tí àṣírí ò bá sí báwo ń sọ́mà ṣe wà báwo ń lẹ̀ ṣe wà. Allah. ilẹ̀ ń sùn lẹ́mọ̀ oní ìsàsírí oúnjẹ òun dẹ́gbàsí oní ìsàsírí akọ̀dọ̀rọ̀ bùkà. Allah ta'budu illa iyyahu. bẹ́ẹ̀ni. wa bil walidayni ihsana. nínú àwọn nǹkan tó fi kún ẹ̀sìn tí ò sí lára ẹ̀ tàbí náà bí ò ṣe siyadatu darajatil minbar ala salasi darajat ṣíbúrù méjì sí mẹ́ta ni wọ́n ní ká fi wọn mímbàrí màmú mímbàrí mi gùn tó báyìí tẹ́yìn ó gùn báyìí tí ó gùn stampu lórí ẹ̀ tẹ́yìn náà ń ṣe sọ́sọ́ sí ẹ̀sìn ní bídíà ní àjọkẹ́yìn náà wọ̀ náà. Allah. afa Suleiman. akramakumullah. ìyẹn ni mò ń sọ lọ́wọ́ kí n tó bọ́ síbi mi. yakumullah. màá sọ tẹ̀ èmi náà fẹ́ lọ rẹ́sì mi bọ́ inú àwọn olódùkú kan bí mi ni wọ́n sọ yín nù púpọ̀ àwọn ọmọ kéèké yìí ọmọ kan bẹ ya kanjọ ni ń sunkún lágàjì báyìí lọ́dọ̀ mi kí n dákun kí n gbà wọn àwọn ọmọ tó láti jọ ìtòhun jìyà lórí wọn olórí jàmátá yìí ló ti kó wọn lọ ó ti fọwọ́ kọ́ mọ́ ni ibo ni ilé wọn ẹ jẹ́ ẹ mú mi lọ bẹ̀ ó ní kí n bá wọn san kan ẹ má ti jà san kan ẹ já ṣe ní fisika báyìí wọ́n na ọkọ rẹ̀ wọ́n tẹ́ pé wọ́n na tẹ́ pé kò ní jẹ́ ọkọ mọ́ láyé. yóò gbàgbé pé òun ní rọ́bà ń dì. lẹ́yìn sùkàdé òfò ni Allah. a bá ti nà ọ́ lánàá kì kàn á lọ kọ́lọ́kà wa kàn á lọ sọ́dọ̀ ajá Mọ̀dínà. ẹni tó gbébọn tó pa ẹni kejì rẹ̀ wọ́n lórí èyí náà ni. bẹ́ẹ̀ni.
ẹni tó jalè wọn ò filẹ̀ wọn nìkan máa lọ Allah. ibi tí wọn lè bi ló pa àbá sọ ìmọ̀ akramakumullah. à ń jẹ́ bọ̀ fún ilé de tí ni bẹ́ẹ̀ni. ọlọ́run ṣeun alihamudulilayi amakewu ya Allah. n tẹ́ ẹ fi lè sọ pé kíní kan bẹ̀rẹ̀ ara yín náà mo fẹ́ kàwọn kan yẹn n bá ti kà yẹn tán yín kò ń bẹ́ ń lọ bí mi ń dẹ̀ sọ́ọ̀tì ń pé kálí ma lọ́lé ya Allah. ẹ ṣe Allahu akbar Allahu akbar. wa rak'atayni qabla salatil jumu'ah rákà méjì tá a máa kí kátó kírun jímọ̀ bídíà bẹ́ẹ̀ni. anabi òkú sallallahu alayhi wa sallam. ẹ̀yin náà sì ń kí mọ́tà sí i ẹ má kì í mọ́ tẹ́ ẹ bá ti kí i mọ́ ẹ̀ ṣe bídíà nù. wa qira'atu suratun fil masjid tẹ́yìn ó kọ̀kọ́ mọ́sálásí kan tí ó kọ̀kọ́ sura kan níjẹ́ òní ta lọ sẹ́ńtì èlékò ọmọ yékeré kan báyìí wùdí báyìí nínú mọ́sálásí dé àwọn ẹ̀ńtì o lọ́wọ́ ni sàmú aleykum asọ́lá sálàm kọ́lá ndata masjid surata nọ́fìlà mo ní kíni sọ mo ní wá ó wọ́n ń sọ̀rọ̀ ọ̀bù tí ò bára wọn mu mo á kọ́ kọ̀rẹ́ tẹ̀ ń bí yín wọn náà mo ní àmọ́ orí ò wá pé wò mí sí ọ ọbẹ mọsọ yorùbá mọsọ yorùbá mo wá ń bá a sọ̀rọ̀ bá a lọ mo wá dákẹ́ wọn ni asagba kò lẹ́nu tó wọlé bẹ́ẹ̀ni. ó fà wèrè lọ́yàn ó fẹsùn lọ mo wá da lọ́wọ́ bò gbà ọ̀rẹ́ bí mo ní àwọn àfa yín ni mo jẹ orí ẹ̀ ti dàrú máa bẹ̀rù èèyàn awọ bí mo fẹ́ kírun ní pé ó yẹ kí n kọ́kọ́ kí n náfìlà méjì mi tí mo láti lọrin látàárọ̀ tí mo ta dáná ọkọ̀ mọ́rí àjẹsàtìmọ́ ìlàbọ́sọ náà mo wá débi ní mo ṣe kó lọrin àwọn kọlọ sí island ní àgàràwù mo lọ sí wàásù mbẹ mo kó mbẹ ọdọ àmàtà mo gbóhùn àwa lọ sí NTA ní sanaten tí mo èmi kan ti wà á kúrò pẹ̀lú ebi nínú àwẹ̀ wọ́n ní ma kí náfìlà méjì irun ọ̀nà yẹn kí wọ́n ti kí náà mo jà yìí la lójú ọ̀nà alásàlì mo jà lójú ọ̀nà tí kì í irun onírìn àjò méjì wọ́n ní ma yẹn náfìlà orí ẹ̀ burú ni ó ní ma bínú ó ní wọn mọ̀ kí bẹ́ẹ̀ ni ńgbà tó wá dé ojú agbága tí mo fẹ́ sọ wá sínú NTA mo tún wá sọ̀rọ̀ rẹ̀ mẹ́ àdánwò tẹ̀mí nínú nìyẹn nǹkan kẹ́yìn sí bàmí lẹ́rù pàápín rẹ̀ kó dìjà wọn nà yàrá gbogbo nǹkan burúkú ayé rẹ̀ ó máa bàjẹ́ lọ ni. ẹ yóò bá níbi dáadáa. sallallahu alayhi wa sallam. àwọn nǹkan tá n kà yẹn bóyá kí n fi síbẹ̀ o. qad kana lakum. bẹ́ẹ̀ni. fi rasulillahi uswatun hasanatun. wa rafu li muhazini sawtahu bis salati ala nabi. sallallahu alayhi. anabi ò ṣe ladani tí máa ń pè wọn àbí kí n náà lasani tí máa ń pè wọn tó bá débi ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasul anabi ò ṣe tí ó tún wá gbóhùn sókè tó dàkà anabi mi irun pé ẹ sì ń ṣe ẹ sì ní gbogbo kullu bid'atin dalalah wa musafa'atil musallina ba'dahum ba'dan aqiba al-khuruj min as-salat gbogbo àwọn tó kírun mọ́tàlásí tó bá bọ̀ tán wọ́n máa kíra salamu aleykum salamu aleykum àbíjọ jimá salamu aleykum ẹ̀yin náà lè máa ń ṣe anabi ò ṣe ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbá ẹ ti mọ̀ tán. bẹ́ẹ̀ni ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sí ìsọyìnrì o. ìmọ̀ títún gbọ̀ngàn tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. fáwọn ayẹkọ yọ kí wà má yakunu fi ikhtilaf la yanbaghi an yakuna ta'asuma wa tanasu'a min ajlihi gbogbo ohun tó bá tó wá di pé àwọn kan ní ó dáa àwọn kan ní kò dáa táwọn kan mú ẹ̀rí wá pé n tó fi dáa ni táwọn kan mẹ́rin wá pé n tó fi dáa ni àwọn àfáà ní kò yẹ káwọn bára wájà lórí yín mọ́. Allah. ngbà tá a ti gbọ́ pé ẹnìkan mẹ́rin wá pé ó dáa ẹnìkan mẹ́rin wá pé kò dáa al-isbalu mi máa wọ ṣòkòtò kí ṣòkòtò kọjá
orúnkún kó débi kókósẹ̀ tẹ́ ẹ ní ẹni tó bá ti wọ ṣòkòtò tó ti débi kókósẹ̀ yóò wọ náà ìrọ̀lẹ́ ń pa. máa pé omi kéwú ti kún kọjá afárá. kọjá afárá. ẹ bá kìlọ̀ fọ́mọ tí ó bá máa wẹ̀. tí ó bá máa wẹ̀. kó má ṣe fáàrí o níwájú ìjọ wa. omi kéwú tí kún kọjá afárá. ẹ bá kìlọ̀ fọ́mọ tí ó bá máa wẹ̀. kó má ṣe fáàrí níwájú ìjọba. máa ní ìjọ wa. omi kéwú ti kún kọjá afárá. kọjá afárá. ẹ bá kìlọ̀ fáwọn tí ò bá máa wẹ̀. kí wọ́n má ṣe fáàrí níwájú ìjọ wa. omi kéwú ti kún kọjá afárá. ẹ bá kìlọ̀ fáwọn tí ò bá máa wẹ̀. kó má ṣe fáàrí níwájú ìjọ wa. wal al-sahihu ma jaa fil hadith alladhi ma'nahu anna al-musabbala izarahu dimna salasati alladhina la yukallimuhumullah. Allah. wọ́n ní ṣe bẹ́ẹ̀ ni sórí bẹ́ẹ̀ lóòótọ́ ipe ká dá ṣòkòtò kó kan kókósẹ̀ ipe ẹni tó dá ṣòkòtò tó kan kókósẹ̀ ó wà nínú àwọn mẹ́ta kan tọ́lọ́run lóhùn ò ní bá wọn sọ̀rọ̀ ní kíyámà. Allah. wọ́n ní ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní la waradat iddata ahadisi tanha an isbali sawb. àwọn àdìsí pọ̀ tí ń sọ fún wa pé ká má dá ṣòkòtò gbalẹ̀ lóòótọ́ an isbali sawb wa jarrahu pé ká má jẹ́ kó máa wọ́ ilẹ̀ ẹlẹ̀ wan nahyu muqayyadun bil fahri wal ulaya wal uyala wal israf. ìtàn fi kọ̀yádà náà yẹn ìtàn fi de kíkọ̀ fún wa pé ká má dá ṣòkòtò balẹ̀ yẹn ìyẹn ni pé tó bá jẹ́ pé o fẹ́ máa dá ṣòkòtò balẹ̀ nítorí fáàrí. tó bá yẹ kí ṣòkòtò yẹ balẹ̀ nítorí pé o fẹ́ proof pé olówó lọ o fẹ́ náà iná àpà tó bá yẹ kí kò rí bẹ́ẹ̀ ńkọ́ tákẹ́ ọkàn dá ṣòkòtò yẹ mo sì wà yín ní gbọ́dọ̀ lójó kọ́ márùn lọ bá ṣòkòtò yàrá kí a mo lówó lọ́wọ́ náà mo ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ kan ní ẹ bá ń ra 25 yard kí ẹ bá fi irun bá ṣòkòtò lásán ó daṣọ eégún nù a sì ní wọlé tá a fi kú. àmín. wal isbal huwa tatwil as-sawbi hatta yajura ala al-ard. ìtàn pè ní ìsìbálù òun ni kásán ogun gbanana àtà tí wọ́n fi ń wọ́ ilẹ̀ ẹlẹ̀ wal uyala ìrìn yàrá yaani alikiburu agidigirimankai kéèyàn bẹ kú kóhun lówó kó wá dá aṣọ kan kó wá bí bẹ́ẹ̀nbẹ́ẹ́ gan. wọ́n ní aṣọ yẹn ọ̀pá kan 60 million níbà ló sì rìn náà ọ̀pá 24. la ilaha illallah. irú ẹni bẹ́ẹ̀ lálẹ́ bí Muhammad wí. sallallahu alayhi. wa min asil ahadith ma rawahu al-Bukhari wa Muslim wa ghayrihima min jarra sawbahu uyala'an lam yanzuru Allahu ilayhi yawm al-qiyamah. Allah. ẹni tó bá wọ aṣọ rẹ̀ lẹ̀ ní tìyànràn ó daṣọ balẹ̀ wọn wọlé ní tìyànràn uyala'an ẹ̀ mọ́kọ́ ìdání tamyiz nìyẹn uyala'an tẹ́gbẹ́ èrò rẹ̀ ní tìyànràn ní ìyànràn ló torí ẹ̀ daṣọ yẹn balẹ̀ sí kálẹ̀ máa kí pọ́hùn ló máa sọ dájú àbọ̀hùn ló lówó jù ládùúgbò tí ń daṣọ tí ń wọ ilẹ̀ ẹlẹ̀ tó bá pé èrò ẹ̀ nìyẹn òun lọ́wọ́n lọ́wọ́n ò ní wọ́n kíámà ọlọ́wọ́n ní èmi àti báyìí àní dúró. Allah. àdìsí kẹfẹ tẹ́ máa ń fà tẹ́ máa ń sọ kí Ànábì ní innamal a'malu binniyya wa innama likulli imri'in ma nawa gbogbo nǹkan láyé kátó lè sọ ẹlẹ́sàn rẹ̀ àníyàn lálọ́ wò sani iṣẹ́ àníyàn pé kẹ́lẹ́ sọ pé òun lòun lówó jù ní àbí kèsè kọ́sírù nìyẹn ó dàn bàlágà kọ́dí kọ́sọ̀rọ̀ rasulu al-amala al-niyya wa nafahu an jami'i sifatil baqiya Ànábì ṣe kọ́sírù àníyàn ó ṣe kọ́sírù iṣẹ́ ipe kátó pé yẹn ń ṣiṣẹ́ o á jẹ́ pé ẹni tí iṣẹ́ yẹn ó láníyàn kan àníyàn yẹn lára lọ wò láàfin wa san ní ẹ̀san iṣẹ́ rẹ̀. Allah. ẹni tí ń bẹ mọ́sáàsì tí wọ́n ń yọ búlọ́ọ̀kù mọ́sáàsì tí ń gbé ó fẹ́ rù tó 700,000 nínú búlọ́ọ̀kù tí ń làágùn tọ̀ tí ń fàgé tí ń ṣe gbọ̀ngàn tí ń fọ́ mọ́sáàsì
àwọn àlọ́ wà níyàn rẹ̀ wò ṣètò ọlọ́run ni Allah. àbí ti kárí mi. àtẹni tí ó jẹ́ pé òun ò tiẹ̀ ṣe nǹkan kan tó jókòó rẹ̀ jẹ́ títún mutí bẹ́ẹ̀ tí mutí o. Bẹ́ẹ̀ni. àbá wọ́n lè fún ẹni tí mutí lẹ́sàn ẹ̀san rẹ̀ tí ó tún ju tẹni tí ò mú lọ. Allah. káyọ̀ ń ṣe wá sí lọ́wọ́ káyọ̀ ń ṣe wá sí lọ́wọ́ náà ẹ̀sùn àmutí níbi ìsinsìn báyìí ó fẹ́ ká mọ̀ pé òun concentrate sí wa Bẹ́ẹ̀ni. ó fẹ́ ká rí pé òun lòun jẹ́ ni ọlọ́run jẹ́ ti mú tí yẹn lọ òun ò ní fún lẹ́sàn. Allah. Àbí ká má tí ì gbé tí ì fún kó máa wá ṣe kára àwọn ètí fún wọn tí. kóyéké torí pé obìnrin yẹn ò sáàbù tí lọ́dọ̀ tiẹ̀ níbi ń sọ kí tẹ̀ ń ti báyìí àwọn ẹ̀ tiẹ̀ pàmò àfàlẹ́ ẹ̀ mọ̀ á sọ ká lè gbọ́ ká lè máa bí sáwọn tí mo ti ká lè máa pè ní innamal a'malu Binniya. àbá Suleiman Akramakumullah. ẹ̀ wọ́n mo ti lọ́n ti omi kéwu ti kún kọjá kọjá fara ẹ bá kìlọ̀ fáwọn tí yóò bá máa wẹ̀ kó máa ṣe fàárì níwájú ìjọ wa. abakar sọba ní Muhammad ó ní aṣọ mi máa balẹ̀ ala àtàwọn àdàwọ̀ fakọ́lá lahu innaka laysat mimma yaf'aluhu yani huyalahan. abakar ní aṣọ ń wọlé alábi ní irú tiẹ̀ kọ́ là ń sọ ìwọ sínú àwọn tó wọṣọ tó wọlé nítorí tìyànràn ó fi ṣe fáàrí ó wọṣọ tiẹ̀ ni ó dá dédé ntí ó tọ agùn lásán ló ní ọ bí àwọn ṣe wà dógó Ọlọ́run ọ̀gá díẹ̀ àrìmọ́tà ní títì abákà ló fà náà bí pé sọ́sọ́là pé àwọn ànábì aṣọ mímọ́ balẹ̀ ó ní ìwé sí àwọn tó dá sọ nítorí tìyànràn. Allah. àlè ìsìnbálu là ń tú ẹ sọ fún wọn bẹ́ẹ̀ pé tíra ń bẹ ń bí ẹ ń bá jásọ tó balẹ̀ yóò wọ ná ìrọ̀lẹ́ ń pa ìrọ̀lẹ́ ń pa ẹ má sọ pé ẹ ti kéwú sẹ́. ẹ ti gbọ́ ẹ ti mọ̀ tán. bẹ́ẹ̀ni. ìmọ̀sí tún pọ̀ kan tó yàtọ̀ sí Zahiri o. ìmọ̀sí tún pọ̀ kan tó yàtọ̀ sálẹ̀ ní bàtàzà. ó láwọn tí mo sọ pé àwọn mẹ́ta kan tẹ́ pé la yukallimuhumullahu yawmal qiyamah wala yanzuru ilayhim wala yuzakkihim wala lahum adhabun alim annahum ummul musbil isarahu wal mannan wal munfiqu sil'atahu bil halfi kazi. ẹni tí ń bá ń ṣèrè gún sẹ́ni kejì ẹ̀ ẹni tí ń ṣèrè gún sẹ́ni kejì ẹ̀ mi mú ma fún ọlọ́run tó wọ̀ yẹn ọlọ́run ló ń wò ní jẹ́ kó rí òun báyìí jẹ́ kíámà ẹni tí o bá ti mú yàn rí ọlọ́run kò ní wà àlìjánnà. ẹ máa wojú kọ́ ọlọ́run báyìí iná ọlọ́run dé wọ̀ fún torí ẹ̀ gbogbo ẹni tí ó wọ̀ ná wọn ní ọlọ́run kódà wọn ò ní ti dé wájú ọlọ́run báyìí orí afárá àsìrátì náà wọn máa tọ̀ bọ̀ tí wọ́n fi bọ́ sínú àyè tán lọ àwọn ò ní débẹ̀ ní tiwa. àmín. jàbátá ni bàbá àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ò sì gbà pé bàbá rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọn ò lọ wọ́n bẹ́ẹ̀ kò ní bá wọn bẹ́ẹ̀ bàbá rẹ̀ wà lájẹ náà. Insha Allah. torí iṣẹ́ rẹ̀ bàbá rẹ̀ ṣe iṣẹ́ rẹ̀ ni bàbá rẹ̀ ṣe. Allah. bàbá ń jàbátá wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Ali jàbátá ó ti dọ́dọ̀ rẹ̀. ó ti dọ́dọ̀ rẹ̀. báwọn ò bá lè sọ́dọ̀ fún bàbá rẹ̀ àwọn ò ṣe fún bàbá rẹ̀. bẹ́ẹ̀ni yàrá ṣe fún. bàbá tiwa ni tòró tún lọrin ṣe kò bá lọrin jẹ́ nígbà tó fi ń ṣe program orí rédíò gbogbo àwọn ọmọ kéékèèké a máa ń gbádùn wọn ara wọn láti gbaná. Ali jàbátá wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. kábà ṣàdúrà fún wọn. bẹ́ẹ̀ni. àmọ́ wọn lọ ṣẹ́ẹ̀kì wọn bẹ̀ òun wọ̀ náà lọ ń tẹ̀. Àlìjánnà ni ó fi wọ́n sí. ni ó fi wọ́n sí. iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn ṣe. wọ́n gbáyé wọn ṣe. àmọ́ ọmọ burúkú ni wọ́n fi sílẹ̀ lọ. Ali jàbátá wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Àlìjánnà ni ó fi wọ́n sí. iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn ṣe. ọmọ bú ni wọ́n fi sáyé lọ. ọmọ bú ni wọ́n fi sáyé lọ. túlétúlé ni wọ́n fi sáyé lọ. múnáfíkì ni wọ́n fi sáyé lọ. abẹ̀sìnjẹ́ ni wọ́n fi sáyé lọ. eléri ibú ni wọ́n fi sáyé lọ. ọmọ àlè ni wọ́n fi sáyé lọ. fún òun ni wọ́n wá
wá pa àwọn kan tó jọ bí. bẹ́ẹ̀ni. ó wá pé àwọn ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. àwọn ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. kò sóhun níbẹ̀ o. ni wọ́n fi sáyé lọ. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. bàbá wa àjàbá táwọn túnlẹ̀ yìí ṣe dáadáa pẹ̀lú mọ̀. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ jẹ́ káwọn èèyàn realize pé ìmọ̀ ló làdí ni ọgbọ́n ògbé Sufi tún ni wọ́n ọmọ lẹ́yìn ṣé wàá gbà ni wọ́n Sheikh Ibrahim Inyas. radiyallahu ta'ala anhu. mumiduna murisiduna lillahi. lillahi. aṣẹ́wó Ibrahim abudallahi. aṣẹ́wó Ibrahim abudallahi. Allah Allah. mumiduna murisiduna lillahi. aṣẹ́wó Ibrahim abudallahi. aṣẹ́wó Ibrahim abudallahi. mumiduna murisiduna lillahi. ṣé o bá rí àwọn yẹn. mumiduna murisiduna lillahi. yaso. Ima abudallah. Allah Allah. Aṣẹ́wó Ibrahim abudallah. ẹ bá ń gbé sókè mumiduna murisiduna lillahi. aṣẹ́wó Ibrahim abudallah. aṣẹ́wó Ibrahim abudallah. aṣọ ìmọ̀ akramakumullah. ilé amú rẹ̀ náà sì lò fún ọ. bẹ́ẹ̀ni. orúkọ bàbá yẹn ni wọ́n fi mú ọ kọjá ó wá kọjá tán ó wá dẹni èébú fún wọn. Ibrahim yẹn lẹ́nu ẹ̀ ni o Ibrahim yẹn ó wà photogenic gan tiẹ̀ wọ́n tiẹ̀ láì fọ́tò tiẹ̀ ó bá yé jẹ́ gan. àṣẹ báyìí ó bá yé jẹ́ gan o Adam yẹn òun máa ń wé sùpé bàǹtẹ̀ Kamali yẹn òun tiẹ̀ dọ́ọ̀l ẹ̀ rí i pé àwọn tó máa ń tẹ̀lé jàbàtà gan olórí ibú làwọn máa ń gan mo sọ ni kò bọ́ tó bá bí yàrá yàrá yẹn kò bọ́ ta màá ní ká nínú ọ̀pá síbí. mumiduna murisiduna lillahi. aṣẹ́wó Ibrahim abudallahi. aṣẹ́wó Ibrahim abudallahi. mumiduna murisiduna lillahi. yes mumiduna murisiduna lillahi. aṣẹ́wó Ibrahim abudallahi. aṣẹ́wó Ibrahim Allah Allah. mumiduna murisiduna lillahi. mumiduna murisiduna lillahi. aṣẹ́wó Ibrahim abudallahi. aṣẹ́wó Ibrahim abudallahi. mumiduna murisiduna lillahi. mumiduna lillahi. aṣẹ́wó Ibrahim abudallahi. aṣẹ́wó Ibrahim Allah Allah. mumiduna murisiduna lillahi. mumiduna murisiduna lillahi. aṣẹ́wó Ibrahim abudallahi. aṣẹ́wó Ibrahim abudallahi. mumiduna murisiduna lillahi. 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 mumiduna murisiduna. aṣẹ́wó Ibrahim abudallah. aṣẹ́wó Ibrahim Allah Allah. mumiduna murisiduna lillahi.